ayò ewé bíi màmá oríkì nìyẹn. Òrìṣà bí ìyá òfin ooo, tani já fọmọ lọ́mọ sọmọ, ìyá ni wúrà ọmọ ooo, àbí kádàrá lẹ̀ ọmọ múra náà lọ ooo, ìyá lálábàárí ọmọ, ìyá lálábàárò ọmọ, ìyá lálábàárí ọmọ, ìyá lálábàárò ọmọ. Mo fẹ́ délé bàbá tó bí lọ́mọ, èmi fẹ́ relé bàbá yèyé tó bí yèyé ẹ̀yin, ìyá olóríire o. Ọlájùmọ̀kẹ́ ọmọ wọn ní tòkò lábẹ́ Olúmọ, ọmọ Fálọlá múra náà o. Arábà dédé yìí ọmọ bàṣà àṣẹ ìwàlẹ̀ ní Abẹ́ròde, ẹ̀yàn máa ń gbàmọ́ ní ìṣàbí agbóhùn àkàlà, olùgbẹ́jọ́ bí ọmọ àtẹ̀lẹ̀ yìí mú mi kíkan, ọ̀bàrẹ̀ ìyá rẹ̀, aráàbà, ọmọ korowa, ọmọ tagbáta, ọmọ lẹ̀kọ́lẹ̀ ọba mòde, ẹni kò mọ̀ rí ọba àrìn ájì sọ̀kun, ọmọ Yorùbá dé ìjọba wa ilẹ̀ rẹ̀ ni. Ọmọ Yorùbá òde ọba yìí ní ọmọ, ó dẹ̀ tún ní yèyé rẹ̀, ọba yìí mú ìyá kó mọ́mọ́, ọba dẹ̀ lójó ẹnu rẹ̀ ó jàre. Kí là ń bọ̀ lọ́ba kóró wá, là ń bọ̀ lọ́ba kóró wá. Kí là ń bọ̀ lọ́ba kóró wá, là ń bọ̀ lọ́ba kóró wá. Kí là ń bọ̀ lọ́ba kóró wá, là ń bọ̀ lọ́ba kóró wá. Ẹ̀yin ọmọ àdìgbò kóró wá, là ń bọ̀ lọ́ba kóró wá. Ẹ̀yin ọmọ akẹ́kọ̀ọ́ wọn lè lọ́lẹ̀ wá. Ọ̀gá lẹ̀ ló bá ọ̀rẹ́ wọn, ó lè kó bá ọ̀rọ̀ o. Olúwa tó sì ọmọ ìyá mi ó náwó ìyá ìyálẹ̀ abẹ́ẹ̀rí ìyá mi pátá lọ́dọ̀ mi náà, ìyá mi olóríire, ìyá mi onínúure, amọ́lẹ́kọ̀ọ́ ọmọ sẹ́ni àtò ẹ̀jọ̀ kọ́rọ̀ òde ẹ̀rú lọ́dẹ sí mi. Mo máa bá délé ìyá ẹ̀, lẹ́kí bá délé ìyá ìyá mi. Ọ̀pá Ọlálọ́mí o, ọlọ́pàá mọ́jọ̀, ẹ̀yin ọmọ ọlọ́pàá mọ́jọ̀ dà, ẹ̀yin bí ìyá àyájà, ẹ̀yin bí ìyá ìyá àbíjẹ́dà. Ọlálọ́mí o, ọlọ́pàá mọ́jọ̀, ọmọ yẹlẹyẹlẹ bí ọwọ́ àtọ, ọmọ ọlọ́pàá pápá ọyán, ọmọ àpàjìmọ̀ pépè, ọmọ ọwọ́kùnrin pépè nílọ́pọ̀ ọlọ́pàá mọ́jọ̀ máa ti bí àrò ìjà rẹ̀ ẹ̀kọ́ sí. Gbogbo Máríkà Wọ́ká Senior kọ́, gbogbo ẹ̀yin Máríkà Wọ́ká Senior, ẹ̀yin tẹ́ ẹ bá mi ti bá wọn wá, ẹ̀yin ọmọ ọlọ́pàá mọ́jọ̀, ẹ̀sùn omi ní tí ẹ wá lọ́wọ́ yẹyẹ tó bí ní lọ́nà, ọmọ ọlọ́pàá mọ́jọ̀, Ọlálọ́mí, ọmọ bíṣu yókọ, ìjàkadì kátà kìkì lóró ọ̀pá, ọmọ ìjà òsì rẹ̀ mi, ẹ má yẹ làmì, ọmọ bùtùbùtù nání, títí ọlọ́pàá bàbá yẹyẹ tẹ̀
yòókù dá. Ṣé kí n máa nìṣó nílé bàbá yìí? Ìtòlú o, ìròwò o, ìtòlú, ọmọ ọ̀lẹ̀, ọmọ akíkéjìlé, ọmọ akọ̀kílẹ̀ oko tó máa jẹ. Ọmọ akíkéjìlé, ọmọ akíkéjìlé, ọmọ akíkéjìlé o, ọmọ akọ̀kílẹ̀ oko tó máa jẹ. Akíkéjìlé o. Nílé bàbá rẹ̀, ọ̀ṣọ́kò máa jọ̀kan, ọ̀ṣọ́kò máa ní kí ọkọ̀ dáná, ọ̀ṣọ́kò máa lórí àdìlọ́kù, àforí àkọọ́lẹ́wé ràn. Ẹ bá lò wọ́n o, ọmọ akíkéjì dé. Àdùfẹ́ ṣé nǹkan dédé ọkọ rẹ nìbàdàn? Sọ́kọ rẹ bẹ ní àyè, ṣé gbogbo Ìbàdàn bẹ ní àyè? Ẹ̀yin ọmọ Ìbàdàn dà, ẹ̀yin ọmọ olódò dà, ẹ̀yin ọmọ Ìbàdàn dà. Ìbàdàn nílé Olúyọ̀lé, ọmọ àjẹsí jẹ̀kára, ọmọ àtìkára ń kọ́ irun. Ìbàdàn májàmájà, lè kára wájú lẹ́rú. Ìbàdàn lóògùn, ìlú Ẹ̀gbá, ìlú Òkúmọ́lá, olódò kò kẹ̀ríkẹ̀rí lójú ogun, ọmọ ṣòkòtò kẹ̀mbẹ̀ lébi. Oko Òkúbàdàn ni olórí ológun ni bàbá àgbẹ̀yìn. Oko Òkúbàdàn ni olórí ọlọ́rọ̀ ni bàbá yìí jẹ́. Ọmọ Táyọ̀ Àdì o, ọmọ Ọ̀nẹ̀ o, ọmọ Abílẹ̀ kan, ọmọ Táyọ̀ dẹ̀, ọkọ̀ Túnmíláyọ̀ Afọláṣadé, ọba ilé ìyá rẹ̀ ọba ilé ìyàwó rẹ̀ o, ó tẹ̀ sá, ọmọ Táyọ̀ dà, Olúwarúkọ náà kàn fẹ́ tán, ọmọ ọdún, ayádúró ní ayé Ìdòwú, ayé yá ni nínú Ìbàdàn. Níbàdàn o, ni wọ́n bí àti o. Ayé Ìbàdàn nílé Olúyọ̀lé, ó yá gbogbo ọmọ Ìbàdàn dà o, àwọn ọmọ olódò dà o. Ẹ̀yin ọmọ olódò nìbàdàn, Níbàdàn ní Olúyọ̀lé, gbogbo ọmọ olódò ẹ súnmọ́ mi níbí. Ó yá ẹgbẹ́ gbọ́mọ òkè, ẹgbẹ́ gbọ́mọ òkè, ẹgbẹ́ gbọ́mọ òkè, ẹgbẹ́ gbọ́mọ òkè. Ẹ̀yin ọmọ olódò dà, àwọn ọmọ olódò dà, àwọn ọmọ olódò dà. Gbogbo ọmọ Ìbàdàn náà wà ní àṣìṣe o. Ẹ̀yin Ìbàdàn nílé Olúyọ̀lé, ọmọ àjẹsí jẹ̀kára, ọmọ àtìkára ń kọ́ irun. Ìbàdàn májàmájà, lè kára wájú lẹ́nu. Ìbàdàn lóògùn, ìlú Ẹ̀gbá, ìlú Òkúmọ́lá, olódò kò kẹ̀yìn lójú ogun. Ìbàdàn àgbèjì ọkọ̀ rẹ̀. Gbogbo òkú rí olókùnjọ́kọ̀ ní bàbá yín jẹ́. Gbogbo Òkúbàdàn rí olórí ọlọ́rọ̀ ní bàbá tẹ̀yìn. Àbẹ́ ẹ̀yìn ìyá àkọ́bí ti náwó Ìbàdàn. Ẹ̀yin ọmọ Ìbàdàn dà o. Gbogbo bá rí táìpù ọkọ̀ àti títọ́. Ẹ̀yin bá rí táìpù ọkọ̀ àti títọ́. Gbogbo ni wọ́n wà lójà lé. Ọ̀dọ́ o, ọ̀dọ́ Aláàfin, bá rí táìpù ọkọ̀ àti ẹgbẹ́ láti ẹ̀yìn pé. Ṣé ìyá mi náà ọ̀dọ́ Aláàfin lójú ọmọ ìṣẹ̀kẹ̀? Ọmọ ìlú Aláàfin kò ní tó. Ọmọ tí kiri méje tàbí ọmọ olúkú ẹni. Ilá kiri lápẹ́, ìkọ̀ kiri wẹ̀wẹ̀. Ìwọ òkúló kiri wọ́lá, ìwọ̀n tí ó fẹ́ kú, àwọn tí ó fẹ́ dá. Òkè tí kò wò, èyí lọ́sọ̀ ọmọ rẹ̀ ní kúrẹ̀ wò. Lọ́mọdé ọ̀gá àgbàjẹ́, ìdí ilé ìwọ̀n tó kọ́ ọlọ́wọ́. Àkànní kọ́ o, ọkọ̀ wọn ní kọ́ aládé nílé wa. Olúgbẹ̀ngà Àkànní mo ti kí a. Àbí gbọ́dọ̀ ìbídùn yìí ti kó bá wa ilẹ̀ ẹ̀rẹ́ ni. Ọmọ Lára Àyìnkẹ́, ọmọ màmá o, kì í ti tẹ̀yìn rẹ̀, kì í ṣàkíní ọkọ̀ tó jẹ́ ọlọ́mọ. Lásán màmá dà tó súnmọ́ mi níbí, lásán jà. Ó máa ń kọ́ nìkan, ẹ̀gbọ́n ni kí lásán máa sọ. There is no more time for that to be. No matter how God be ready, too much. I have no balance, I have no balance.
Lọ́sàn-án o, sọ́wọ́rì àkókò tó kò tọ́jú gbogbo àbúrò rẹ̀ dáadáa. Ẹ̀gbọ́n rere ló jẹ́, ẹ̀gbọ́n pàtàkì ló jẹ́ fún gbogbo wọn. Ayọ̀ bá kalẹ̀ lèmi jẹ́ ẹṣẹ́ o. Thank you very much. Mrs. Faso, ẹ máa ti lọ. Orí fídíò yẹn ṣe ń wà lára yín.